Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi, ẹ sì káàbọ̀ sí ètò mìíràn tí mo pè ní complex numbers the easy way, níbi tí màá ti máa ṣàlàyé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ní complex number. Ẹ máa tẹ̀lé mi ká lọ. Dákun mo bẹ̀ ọ́, tó o bá tíì subscribe sí ìkànnì mi, má gbàgbé láti ṣe bẹ́ẹ̀, kó dẹ̀ bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Ó ti mọ bá irúfẹ́ nọ́mbà lóríṣiríṣi pàdé nínú mathematics. A sì ní àwọn nọ́mbà lóríṣiríṣi ní agbọnrin oríṣiríṣi. Alákọ̀ọ́kọ́ nínú wọn eléyìí tó ti ṣalábàápàdé òun ni èyí tí a mọ̀ sí natural numbers. Tí a bá ní natural numbers, òun là ń pè ní kíni o? Set of counting numbers. Àwọn nọ́mbà tó jẹ́ pé wọ́n kọ́kọ́ kọ́ wa nígbà tá a wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó rí pé tó bá bi àbúrò rẹ tó jọmọ kékeré tó ṣẹ̀ bẹ̀rẹ̀ iléèwé, tàbí tó bá bi ọmọ rẹ tó jọmọ kékeré tó ṣẹ̀ bẹ̀rẹ̀ iléèwé wí pé kó ka tí wọ́n kọ́ nínú ìmọ̀ ìṣirò fún ọ, ó rí pé ibi tí ó ti bẹ̀rẹ̀ náà ni pé 1, 2, 3, 4. So irúfẹ́ nọ́mbà báyìí òun là ń pè ní kíni o? Òun là ń pè ní natural number. Ó rí pé nígbà tí a tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa, ìgbà tá a dé àwọn ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó tún ga díẹ̀, à ń pe àwọn nǹkan ní kíni o? Integers. Ṣó ti yé wa? So a máa ń kọ integer pẹ̀lú báyìí, ó kọ Z, ó fa igi lé e. Òun náà ni nọ́mbà tó kó àkójọpọ̀ gbogbo negative number, positive number àti zero sínú. Ṣó ti yé wa báhun? So nọ́mbà tó kó gbogbo kíni o? Negative numbers, so positive numbers àti òdo. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá rí irúfẹ́ àkójọpọ̀ nọ́mbà báyìí láti ibi tó ti bẹ̀rẹ̀, tí mo ní -3, -2, -1, 0, 1, 2, 3. Irúfẹ́ nọ́mbà báyìí òun là ń pè ní kíni o? Àkójọpọ̀ nọ́mbà báyìí òun là ń pè ní kíni? Òun là ń pè ní integers. A tún wá lọ fẹ̀, ó rí pé nínú àwọn míì tá a tún mọ̀, òun náà ni tí à ń pè ní kíni o? Tí à ń pè ní rational number, eléyìí tá a máa ń kọ báyìí. Ǹjẹ́ kí ni rational number tá a bá gbàgbé? Òun náà ni pé kíni o? Nọ́mbà tó jẹ́ pé o lè kọ ní fraction. Má gbàgbé, tó o bá kọ ọ́ ní fraction tán, rántí pé q rẹ̀ ò gbọdọ̀ jẹ́ kíni o? Kò gbọdọ̀ jẹ́ òdo. Ó rí pé tí q rẹ̀ bá jẹ́ òdo, gbogbo wa náà la mọ ohun tí ó fún wa tí a mọ̀ sí kíni o? Undefined, eléyìí tí ò ṣeé wá. Ṣó ti yé wa báyẹn? Irúfẹ́ nọ́mbà báyìí tó bá jẹ́ pé o lè rí wọn kọ ní fraction tó jẹ́ pé ìkan wà lókè tá a mọ̀ sí numerator, ìkejì ó wà nísàlẹ̀ tá a mọ̀ sí denominator, òun là ń pè ní kíni o? Rational number. Gẹ́gẹ́ bí àpèjúwe, bá ní 1/2, tí bá ní 2/5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, irúfẹ́ nọ́mbà báyìí là ń pè ní kíni? Rational number. A tún wá ní irrational number. Irrational number eléyìí tá à ń kọ báyìí, òun náà ni pé kíni o? Nọ́mbà tó jẹ́ pé kè é ṣe kíni? Eléyìí tí è bá ṣe rational number, that is o ò lè rí wọn kọ ní agbọnrin báyìí, o ò lè kọ ọ́ ní fraction pé p/q, irúfẹ́ nọ́mbà náà là ń pè ní rational number. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá ní pi, ẹ rí pé gbogbo wa la mọ ohun tí pi1 òun náà ni pé kíni o? Yóò máa jẹ́ 3.142. Ó rí pé kò ṣe kíni? Kò pé tán. Ṣó ti yé wa báhun? O ò lè mọ ohun tó kù, o ò lè kọ gbogbo ohun tó wà lẹ́yìn rẹ̀ tán. Irúfẹ́ nọ́mbà bẹ́ẹ̀, eléyìí tá a lè ṣe kíni o? Tá a lè kọ ní ipò bó ṣe wà un, òun là ń pè ní kíni o? Òun là ń pè ní irrational number. Ó rí pé tó bá tẹ calculator rẹ gan, tó bá jẹ́ pé calculator tó gùn jù, tàbí tó bá tẹ̀ ẹ́, àwa tá a bá kọ́ nímọ̀ programming, ó rí pé calculator rẹ̀ ó kọ́kọ́ paná lọ. Ìtumọ̀ rẹ̀ náà ni pé answer òun ṣe kíni o? Ó gùn. So lẹ́yìn rẹ̀, a tún wá ní kíni tí à ń pè ní real number. Real number òun là ń kọ báyìí. So tí à ń pè ní kíni o? R. Òun náà ni nọ́mbà tó kó àkójọpọ̀ natural number sínú, integer, rational number àti kíni o? Àti irrational number. Ó rí pé tí n bá béèrè lọ́wọ́ rẹ, ohun tó máa rò ni pé kíni?
àbí real number òun náà ni nọ́mbà tó jẹ́ pé ó jọ̀gá jù irúfẹ́ gbogbo àwọn nọ́mbà tá a ti mọ̀ ni, ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ o, lẹ́yìn real number a tún ní nọ́mbà mìíràn eléyìí tí à ń pè ní complex number, òun náà ló jẹ́ pé a máa ṣe kí ni, la máa ṣàlàyé fúnra wa lónìí. Ǹjẹ́ bó o ni complex number ṣe wáyé? Òun náà ni pé kò ṣe kí ni o, kò le rárá. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ n sọ fún wa, ó rí i pé tí n bá ní irúfẹ́ nọ́mbà báyìí, tí n bá ní x square is equal to 4, sọ mọ̀ pé x square is equal to 4 quadratic equation là ń pè. Má sì gbàgbé nínú òfin quadratic equation náà ni pé tó o bá ń ṣe quadratic equation tàbí lákòótán tó o bá ń ṣe polynomial, òfin ni pé ihun tó bá jẹ́ power rẹ̀ níbí báyìí òun ni ó máa sọ iye solution tá a máa ní. Tá a bá ní power wa pé ó jẹ́ 2, ó mean pé answer mélòó la máa ní o, solution mélòó la máa ní o, a máa ní 2. Tó bá jẹ́ pé 3 ló wà lókè, ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o, òun náà ni pé a máa ní answer mélòó, answer 3. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni quadratic equation, ó rí i pé quadratic equation kí ni degree rẹ̀? Ó rí i pé degree 2 ló ní. Degree ni tó jẹ́ pé power tó ga jù lọ nínú gbogbo àwọn equation tí wọ́n kọ sílẹ̀. So nínú eléyìí ó rí i pé 2 ló ga jù lọ. So òun náà ni pé ń tọ́ka sí fún wa pé nǹkan torí bó ti jẹ́ pé quadratic equation òun answer 2 la máa ní. Ó rí i pé torí ẹ̀ la fi máa ń sọ pé eléyìí òun jẹ́ kí ni o, s is equal to plus or minus 4, àwa ni yóò máa jẹ́ +2, plus or minus 2. Tó o bá tún gbàgbé bákan náà ẹ̀wẹ̀, òun náà ni pé tá a bá ní square root nọ́mbà kan, pẹ̀lú àlàyé tí mo ṣe níbí báyìí, òun náà ni pé kí ni o, kí ni nọ́mbà tó jẹ́ pé máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó máa fún mi ní nọ́mbà tó wà nínú root yìí. So o ò lè sọ pé square root of 4 2 lásán ni, kì í ṣe 2 lásán, plus or minus 2 ni, torí tí n bá ní 2 times 2 ó rí i pé ó fún mi ní 4, minus 2 times minus 2 náà ńkọ́, ó fún mi ní kí ni o, ó fún mi ní 4. Okay, tí n bá ní square root of 16 náà ńkọ́, kí ni square root of 16 ó jẹ́? Kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó máa fún mi ní 16. Ó rí i pé tó o bá gbàgbé òun náà ni plus or minus 4. Tó bá ti ní 4 times 4 16 ni ó jẹ́, minus 4 times minus 4 16 náà ni ó jẹ́. Àwọn onímọ̀ ìṣirò wọ́n á ṣiṣẹ́ lọ́jọ́ kan, wọ́n ṣe kọ irúfẹ́ nọ́mbà báyìí ni, eléyìí tí a mọ̀ sí square root of minus 1. Má dẹ̀ gbàgbé pé pẹ̀lú tí mo ṣàlàyé síwájú pé tá a bá ní square root nọ́mbà kan, òun ni pé kí ni nọ́mbà tó jẹ́ pé tí n bá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó máa fún mi nọ́mbà tó wà níbí báyìí. Torí ẹ̀ la fi sọ pé square root of 16 jẹ́ 4, torí 4 times 4 máa fún mi ní 4. Kí ni wá ni square root of minus 1 jẹ́? Òun ronú pé 1 àbí? Kò jọ, torí 1 times 1 kí ni ó máa fún mi? Yóò máa fún mi ní 1, kì í ṣe minus 1. Àbó tún wò pé àbí minus 1 ni? Kò lè jẹ́ minus 1. Má gbàgbé òfin minus 1 times minus 1 kí ni ó máa fún mi? Ó rí i pé yóò máa fún mi ní 1. Ó ti yé? Ó rí i pé irú nǹkan báyìí àmọ́ o ò gbọdọ̀ sọ pé irúfẹ́ nọ́mbà báwọn kò sí. Kódà bó o bá tẹ̀ sínú ẹ̀rọ rẹ tí ń bọ́ ṣèṣirò tí a mọ̀ sí calculator, mathematical error ni yóò gbé wá. Bóyá tó o bá mọ̀ o lè dán wò. Gbogbo square root tó bá ti jẹ́ negative number kan, so ó mean pé n tí ó máa jẹ́ òun náà ni kí ni o, yóò máa gbé mathematical error wá, àmọ́ ṣùgbọ́n wà. O ò gbọdọ̀ sọ pé kò sí. Bí kẹ́nìkan béèrè lọ́wọ́ wa wípé bo ni sánmọ̀ ti pin, kó wá ní sánmọ̀ ò lópin jọ̀ọ́. Sọ mọ̀ pé ìwọ lo ò mọ ibi tó pin sí, Ọlọ́run tó dá sánmọ̀ gangan fúnra rẹ̀ ó mọ ibi tó ṣe kí ni o, ó mọ ibi tó pin sí. So torí ẹ̀ la fi sọ pé square root of minus 1 àmọ́ o, ṣùgbọ́n nọ́mbà kan ni tá a ṣe kí ni o, tá a imagine, òun la fi ń pè ní i. Ó rí i pé láti ibẹ̀ lọ, tó bá ní square root, tó bá square both sides, squaring the both sides, ó rí i pé máa ní kí ni o, square root of minus 1 squared is equal to i squared. Ó rí i pé eléyìí ó gé eléyìí. Kí ni mo ní lẹ́yìn rẹ̀? I squared is equal to minus 1. So orí méjèèjì eléyìí tí mo kọ yìí, alákọ̀ọ́kọ́ tí ń ṣe square root of minus 1 is equal to i, àti i square is equal to minus 1. Kò gbọdọ̀ dì wọ́n mú. Àwọn eléyìí la máa ṣe kí ni? La máa lò. Irúfẹ́ nọ́mbà báyìí òun náà là ń pè ní kí ni o? Complex number. Òun là ń pè ní complex number. Kí la ń pè ní complex number? Òun náà ni pé kí ni? Z la máa fi máa represent ẹ̀. Òun ni nọ́mbà tó jẹ́ pé ó ṣàkójọ real number àti complex number. Sọ pé nírú bí báyìí, a ní square root of minus 1 wa, àló jẹ́ i.
ọmọ lè sún náà kọ 0 plus I torí pé 0 wa real number ni. So nọ́mbà tó wá lè kọ báyìí x plus iy tó jẹ́ pé x rẹ yóò máa jẹ́ real number tí y rẹ tí à ń pè ní kíni imaginary tàbí complex òun náà là ń pè ní kíni complex number. Kí nìdí tá a fi ń pè ní complex number? Ìdí tá a fi ń pè ní complex number ni pé nọ́mbà tó jẹ́ pé kò ṣeé tẹ̀síwájú lẹ́yìn rẹ̀. Ó rí pé tí n bá ní z is equal to 2 plus 3 2 yìí real number ni 3 real number ni ó rí pé mo lè tẹ̀síwájú yóò máa fún mi ní 5. Ṣùgbọ́n tó bá ní irúfẹ́ nǹkan báyìí ńkọ́ ṣó lè tẹ̀síwájú lórí rẹ̀? So torí ẹ̀ la fi ń pè ní complex number that is tó wà complex tó wà complicated tó lé tó kọjá òye wa so ti yé wa báyẹn so òun náà ni kíni o òun náà là ń pè ní real number. Má gbàgbé là ń pè ní complex number. Tó bá ní real of z òun náà ni kíni o real part wa níbí báyìí. Imaginary part wa tá ń pè ní im la fi máa represent ẹ̀ òun náà ni kíni o òun náà ni y wa níbí báyìí. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní z is equal to 3 plus 5i ó mean pé my real part here so which is what re of z tá a máa ń kọ pé re of z kí ni ó máa fún mi o re of z ó máa fún mi ní 3 so my im of z yóò máa fún mi ní 5 má sọ pé 5i o torí 5 yìí gangan òun náà ni kíni imaginary part i kàn sọ fún wa pé complex number ni eléyìí ni kíni o àlàyé ráńpẹ́ nípa tí à ń pè ní complex number. Nínú fídíò tó ń bọ̀ wọ́n máa ṣàlàyé irú àwọn oríṣiríṣi ẹ̀kọ́ sínú kíni o nínú complex number. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ mò ń gbà ọ́ níyànjú láti bá mi subscribe sí ìkànnì mi bá mi like ẹ̀ kó sì bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ pẹ̀lú títí wọ́n fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.